kárelére pè ní kẹ̀tẹ́ tí ń bára rẹ̀ ṣàánú wọlé òbúpo ní yọmọdé lára fènìṣẹ́po wọn ò fènìṣẹ́po ní bára rẹ̀ ṣàánú ọmọgbọ́ ọmọgbọ̀họ ọmọgbọ̀ngbọ̀ tí yọ kìtì lẹ́yìn oòrùn ọ̀dà ń bẹ nílé ìran bàbá mi ò jẹ́ sẹ́sí mọ́dá ó sì ń bẹ lẹ́yìn kùlé ìran bàbá mi ò jẹ́ sẹ́sí mọ́sẹ̀. àwa la káwọn mọ́lé mọ́jẹ̀bí wọn ò fi gbogbo ọ̀rọ̀ ṣe mú gbà mú gbà. àkànbí mo tún ti dé pẹ́rẹ́ bí ewé ìyeyè ẹ̀fún kan ò ní mọ́jọ́ èdè kan ò ní bí bàrà mo dé ní bí ìlàkà àròkù tí ó lè rí fún kọkọ nínú àwo ọ̀kẹ́ títí dé ẹlẹ́dẹ̀ ẹyẹ àtàtà ọ̀kẹ́ tuntun dé ọlọ́dẹ̀ ẹyẹ ògbólúkẹ́ kékulé ọgbọ́ kó sọ fún toko àdá ọgbọ́ kó rò fún òbẹ̀ kákó sọ fábo kíyàwó àgbẹ̀ sáré lọ sọ fágbẹ̀ láàlà wípé mo tún ti dé bí mo ti ń dé ògbójú arọ́ta pìtànà tó lé téńté ni mímú lé téńté ni bí oṣù tó làgbórogbó jánú oko ṣoṣo kí ni òṣèkù fìrì gbá lójú ẹ̀nà bá dánwò yọ́ láǹfààní yọ́wọ̀ ẹ̀wọ̀ èdè. ètò alẹ́ yìí mo pè ní àrẹ̀pọ̀ ejò àrẹ̀pọ̀ ejò tí ń jọ́ méjò níyà wọ́n ká bá síwájú tí sèvé tẹ̀lé tí paramọ́lẹ̀ kùn mọ̀ lẹ́yìn ta ni ó kojú afàyàfà. ọ̀run ni ìkan yóò ṣe ìdájọ́. orí àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí ìka pawọ́pọ̀ wọ́n mọlé ńlá ẹran ẹ̀rùn pawọ́pọ̀ àwọn màjìyàn ẹran oyin wọ́n pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni béèyàn bá wà nù jọ ìmọ̀ yóò lè dọ́gba èrò yóò lè dọ́gba orí ìbejì tá a bí nínú ìyá kan náà tó ti inú àtọ̀ bàbá kan náà jáde ìwà wọn ò lè dọ́gba ìṣesí wọn ò lè dọ́gba. àtàkọ̀rọ̀ ni kì í ṣe fún àti kékeré ayẹyẹ. Oh, why do we learn to manage ourselves? ká mọ bá ti bára wa gbé ká mọ ẹni tó ṣe ń pé bárabá kan ẹ̀pá ti sáyé ara rẹ̀ ẹja mẹni tó lọ́yàyà ẹja mẹni tó lè bá ní fẹyín orí mọ̀ wà fún níwà ní jọ̀rẹ́ bá a bá ti mọ̀ rárá wa kò sí jà arẹ́mọ̀jà kò sí láyé ajàmọ́ pariwa ni ọ̀dà. láti àyà àná mo gba kọ́ọ̀lù lórí ọ̀rọ̀ àwọn ìyá mi bàbá mi àtàntí mi tí ń ṣe bàbá Èkìtì. Battery is low. Please recharge in time. Bàbá Èkìtì. Ìyá wa dára. Kòwé àwí kòkòkò kọ́lọ́rọ̀ ò gbọ́ kọ́lọ́rọ̀ wá gbọ́ kí ni ó fi mi ṣe. Orí ìyá òun ni. Aláṣọ funfun. Mọ́remí Àjàṣòro. Lady K. Ojúrító. Obìnrin tó fojú winá ogun. Mo kẹ́yìn náà ẹ̀kú àkínṣe. Orí lábẹ́bẹ́. Please recharge in time. Àwọn ọmọ yóò bá mi ṣáàjì kìíní. Lábẹ́bẹ́. Káwọnú ọ̀rọ̀ torí pápápá láge bí àwọn bàbá ọ̀ṣọ́nà. Arẹ́mọ́jà kò sí ajá mọ́parí ni ọ̀dà. Lẹ́nu àná sí èní mo gba kọ́ọ̀lù etí mi fẹ́ẹ́ fọ́. Àwọn èèyàn pè mí wípé Mr. Wisdom ẹ dákun kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí. Mo sọ fún wọn wípé àwọn àtúnṣe sí. Àmọ́ láti àṣà ọ̀sán yìí mo láǹfààní mo ti tẹsẹ̀ bọnú ọ̀rọ̀ yìí. Mo sì dúpẹ́ pé gbogbo àwọn tọ́rọ̀ ọkàn ni wọ́n fọ̀rọ̀ náà pọ́n mi lé. Bẹ̀rẹ̀ látòrí bàbá mi bàbá Èkìtì
orí mọ́ wò pé mo fẹ́ dáyàn kan lẹ́bi mọ́ sì rò pé mo fẹ́ dáyàn kan láre ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ wípé kí wọ́n ronú ti ṣẹ̀dálẹ̀ Yorùbá kí wọ́n ronú nǹkan tá a bá ti torí epo jésù á torí iṣu jẹpo ẹ wo láǹkan tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ẹ wọ láyà tẹ́ ẹ ti jẹ ẹ wọ léèbú tẹ́ ẹ ti gbà ẹ wá wọ láàbí tẹ́ ẹ bá dé orí ibi tẹ́ ẹ bá dé yìí ní jóun ni orí ẹjá ní focus àti determination tá a bá láǹfààní tá a bá ní focus àti determination ọ̀rọ̀ yọ̀ láàhẹ́ ẹni tí wọ́n wò kò gbọ́dọ̀ tún máa wòran ẹni táyé ń bi wípé bò níbi tí ó bàjá ṣe bí a fẹ́ bàjá rèé béèyàn kan ọ̀bá sì dé wúrẹ́ èèyàn kan láǹfààní yọ̀ jágùntàn àárín àtẹ̀yìn wà á máa ṣera wọn gbọ́ látàrí oúnjẹ tí wọ́n fẹ́ jẹ sínú ẹnu bí eyín bá ń jẹ báwọn bá ṣe sùúrù eyín ọ̀la àǹfààní yóò gà hàn jẹ bí eyín bá tún wá jẹ ahọ́n jẹ àwọn ṣe sùúrù wípé jẹ tiẹ̀ tán èmi ahọ́n náà lọ́ padà fún tí wọ́n padà lọ́ mi bọ́rọ̀ bá ti wá rí báyìí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ eyín àti ahọ́n ó ti gba sùúrù èèyàn kan pè mí lónìí ó ní Mr. Wisdom ẹ tètè wá àtúnṣe sọ̀rọ̀ yìí ó níṣẹ́ mọ̀ wípé ìrẹ̀wẹ̀sì ọkàn ti fẹ́ máa mú wa látàrí wípé àwọn tá a wò yí kó kù ní díẹ̀ rí ni wọ́n ń bára wọn jà orí òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni tá a bá kà ní méní méjì gbogbo àwọn tá a lè pè Agitators tó láǹfààní tẹnu ẹ̀ kálẹ̀ tí wọ́n láǹfààní tí wọ́n tẹ pámọ́ṣẹ́ tá a bá kà á ṣó tó gún mọ́ṣá amọ̀yẹ àwọn tá a jọ bẹ̀rẹ̀ amọ̀yẹ àwọn tí wọ́n jọ ṣe amọ̀yẹ àwọn tó ti kú òun bẹ̀ amọ̀yẹ àwọn tó kù ń bẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tó kù ń bẹ̀ bàbá Èkìtì lára Ògúnnágbòǹgbò Lady K lára Ògúnnágbòǹgbò orí dára ìyá mi dáadáa lára Ògúnnágbòǹgbò orí Yorùbáwùyí lára Ògúnnágbòǹgbò Masbi lára Ògúnnágbòǹgbò Àfọ̀njá TV lára Ògúnnágbòǹgbò Àrólé tẹ́ntẹ́n lára Ògúnnágbòǹgbò àtàwọn míì ìyá wa Ẹlẹ́hà TV lára Ògúnnágbòǹgbò tá a bá kà á Ọmọlúkà lára Ògúnnágbòǹgbò orí láwọn tá à ń wò tó ṣe pé bí wọ́n bá ti sọ̀rọ̀ irú wa yìí mo lè má ṣe prógrámù láàrin oṣù kan táwọn tó mà nítorí ọ̀rọ̀ tá a fẹ́ sọ àwọn ti sọ orí kọkùnrin rédíò kéyìn kan rédíò àdíkéjò mọ̀ ti lọ ní nígbà tá a bá wá láǹfààní tá a fìmọ̀ ṣọ̀kan nítorí ikán pawọ́pọ̀ wọn mọlé lá ìrìn irun wọn pawọ́pọ̀ wọn gbàjìyàn ìròyìn wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni mo sì dúpẹ́ mo láǹfààní mo bá ìyá wa dára sọ̀rọ̀ láyà ọ̀sán yìí mo dúpẹ́ pé wọ́n fún mi rẹ́spọ̀ndì tó dáa nítorí mo jẹ́ ẹ̀dá kan tí ò ṣe pé bí ọ̀bá ní kókó èmi kì í pè èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè wà lórí nọ́mbà mi tọ́mọ wò pé Mr. Wisdom èyí pè èèyàn má bínú ọ̀nà ló pọ̀ ní ọ̀jọ́kùnrin ọlọ́mú ọmọ jẹ ìyàwó jẹ ẹbí dúró òkè wípé kí ni mo fẹ́ mú wálé ó sì rí mo tún láwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìlú ṣó ti wá yí ọba yìí ló fi jẹ́ pé ọ̀nà ló pọ̀ ní ọ̀jọ́kùnrin ọlọ́mú mo láǹfààní mo bá ìyá dára sọ̀rọ̀ kódà ìmọ̀ pé wọ́n lè farabalẹ̀ fún mi tó bá ohun tí a fi sọ̀rọ̀ fẹ́ lé 30 minutes wọ́n sọ sọ̀tún wọ́n sọ sósì ìyá dára ní mi ò lè sọ pé mo dáa tán mi ò lè ní mo pé tán àmọ́ látàrí pé kò sẹ́ni tó pé tán mo ti bẹ̀bẹ̀ wípé ẹ dákun gbogbo èyí tí wọ́n bá ṣe tó bá kù díẹ̀ káàtó ẹ jọ̀ọ́ mi ẹ má bínú ọ̀rọ̀ yìí tọ́ọ̀ṣì mi ìyá yìí ṣàlàyé wípé bí wọ́n rí léyìí wọ́n ní ẹ má bá dára ṣe bí wọ́n rí tọ̀hún wọ́n ní ẹ má bá dára ṣe mo wá ní ìyá wa dára orí ọsàn tó bá pọ́n láyé gidi mọ́ o àìmọye èèyàn tí wọ́n rí lẹ̀ tí wọ́n láǹfààní kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ẹja dúpẹ́pẹ́ ń bẹ láyé ẹ̀ ń bẹ láàyè ayé rí wípé ẹja mọ̀kan ni wọ́n fi ń sọ̀rọ̀ yín orí
mo ní nǹkan tẹ́mi mọ̀ tẹ́ ẹni ni wípé you are principled. Àmọ́ lábẹ́ pé principled yìí ìgbà mi àwà tó ṣe wípé ẹ fi gbígbọ́ ṣaláìgbọ́ ẹ gbàgbọ́dọ̀ lọ́wọ́. Wọ́n ní Mr. Wisdom mo ti gbàgbọ́dọ̀ lọ́wọ́ mo ti bẹ̀bẹ̀ látijọ́ òní yìí. Kódà prógrámù tí mo ń ṣe ìyá yìí bẹ̀ mí pé kí n dákun kí n má tí ì dá sí i. Mo ní èmi ọ̀ dá sí i. Wọ́n dá sí i. Wọ́n dá sí i. Dídá sí tí mo wá fẹ́ dá sí kìí ṣe pé mo fẹ́ pè lẹ́yìn èèyàn kan. Ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ yín nítorí orí ohun tá a bá fi pamọ́ là ní lónìí inú ilé ẹni láti jèkú tí o nídòdò. Ẹni tí wọ́n sì fẹ́ lò tí ń dárin orí ta ní ọba àjò. Ẹni tó bá ti wá mọ̀ wípé wọ́n pè òun lábì fúnra ìràyè dandan ni kó pà fún ẹ̀ mọ́. Béèyàn bá ti mọ̀ wípé òun lọ́tàá tó pọ̀ lápọ̀jù orí èyí ó fagọ̀ díẹ̀ sí tíntín ni o. Ẹni tí ayé bá wò wípé yóò yọ̀ ṣubú ìwọ náà má lọ síbi tí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ lẹ̀ wà. Òun lọ̀rọ̀ gbogbo wa kò bá mi wí kò ó bẹ́ mi wí ó bá ẹni gbogbo wa pátá wí. Orí we manage ourselves. A mọ̀ láǹfààní a mọ̀ ṣẹra wa a sì mọ̀ láǹfààní a mọ̀ bára wa sòdodo ọ̀rọ̀. Mo bá ìyá wa dára sọ̀rọ̀ kódà sọ̀rọ̀ débi pé fóònù mi padà kú ni nítorí mi ò mọ̀ ó ti lò. Mo wá ṣe voice note sí wọn wípé ẹ dákun ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. Ìyá bí yẹn bá ṣe bíntín lẹ́kìtì ẹ dákun ẹ bá mi fún wọn jẹ lẹ́kìtì. Ìyá wa dára ẹ má bínú torí garawo ìbínú epo. Orí ò ní bínú ewé atari ò ní bínú ògùn. Èrò ní bínú abẹ́rù nífẹ̀ẹ́ àfáà kan ò ní bínú Kùránì. Orí wòlíì kan ò ní jẹ́ bínú Bíbélì. Ẹ wọlá àwọn ọmọ ẹ wọlá gbogbo tí Mọ́jàsọ́lá ti ṣe fún yín tó dùn mọ́ yín nú. Orí borí bá ṣe tó ni ó ṣe fọ́ lórí. Orí tìyá dára àwọn ògidègbé. Ẹ jẹ́ wá mú ti sísítà mi Lady K. Orí nínú ẹni tó ṣe wípé ìgbà tí ó láàrin ọ̀sẹ̀ kan tí ọba kúrò mi yóò pè mí pé dádì mi mo ní kíyín ni dádì mi Lady K ni máa ń pè mí bẹ́ẹ̀. Àwọn tójọ́ mẹ́ta ni sà gbogbo àwọn ọmọ mi kọ́ sà àpọ́nlé yìí pọ̀ lápọ̀jù. Orí kò sì sẹ́ni tó kọjá àbùkù àfẹnugbádùn lábẹ́. Bí Lady K ṣe pè mí dádì mi o kí n wá dédé ní Lady K kí wá yarúkọ mọ́ lórí yóò wò wípé ṣé bẹ́ẹ̀ náà lòun wá kéré ní àbẹ́ni tó bí òun lọ́mọ. Orí à ń pọ́nra wá nínú. Lady K ẹ̀bẹ̀ ni wọ́n fi bẹ̀yẹ́. Mo fún olú ìjọ mímọ́ bẹ̀yẹ́. Mo fi wòlíì bẹ̀yẹ́ wòlíì Adéọlá Àsákìyàtù ọ̀nà wà mímọ́. Mo fún olú ìjọ mímọ́ bẹ̀yẹ́. Mo fi Kristi bẹ̀yẹ́. Olúwa lólùṣọ́ àgùntàn yín ẹ̀yin kì ó ṣàláìní. Orí tọ́nà wọn bá ti gbèjẹ́ ní kí lolúwa rẹ̀ tún bínú sí. Orí béèyàn bá ti láǹfààní tó jagun àjàyè ìrìn àjò tẹ́ ẹ lọ èèyàn mélòó ló mọ̀ pé dé. Ogun tí ò rí bí yán kò sí kékeré ogun tí ò rí bí yán ogun tí ò rí bí ẹ̀kọ ogun tí ó dàbí kájàmàlà ohun ọbẹ̀ gbẹ̀gìrì ogun tí ó dàbí ká mu ọtí tán kásùfẹ́ ìdákọ́ńkọ́ ogun tí ó dàbí kásùtòbìnrin ẹni ká máa hàn. Orí kò sí ohun tí wọ́n ń pè ní ogun jòyí tí Lady K láǹfààní tó kojú lọ. Kí ni wọ́n ń pè ní ogun? Ibi tọ́lọ́mọ ò ti ní rọ́mọ tọ́lọ́kọ ò ti ní rọ́kọ tí ò ti ní rí ẹbí tí ọmọ gbọ́rọ̀ òbọn tàtàtà wípé ṣé wọ́n kú ni àbí wọ́n yè. Òun ni Lady K rí. Látijọ́ tí mo ti dáyé mo máa ń kúrò òbọn lọ́nà tó jìn ní. Wọ́n àjagun òbọn kí wọ́n máa yìnbọn lódidi wákàtí tí ọta àbọ̀ ń kúrò kólákólá lẹ́gbẹ̀ẹ́ èèyàn báyìí lódidi wákàtí kan ogunlógún jẹ́. Ìbọn ẹyọ kan ni wọ́n yìn lẹ́gbẹ̀ẹ́ lòmíì tó rọrùn àjàǹtẹ. Bọ́ ọba gbà kógun kọ́ àbógun ni. Orí àfáàfàtà ìdá àdùgàndà wọn bógun lọ ní.
Lady K ẹ wá wọlé ẹni wípé ikú tí ọba pa ni bọ́ bá ṣí ni ní fìlà kéèyàn wá máa dúpẹ́ nì orí iṣẹ́ tó bá ti gbòógùn lára ẹni dandan ni kó ló yẹ kó lè fúnni lóúnjẹ jẹ. Àkọ́kọ́ Yorùbá nation ti gbòógùn lára yín. Ẹ̀kejì ó ti gbomi ojú lára yín. Ẹ̀kẹta ó ti gbọ̀pọ̀lọpọ̀ kan sọnù lọ́wọ́ yín. You strategize yourself, that is why you escape. Mọye ogun tó tún dìde ni tó ṣe pé tí mo bá láǹfààní tí mo bá gbọ́ mí èmi ni wọ́n bá yín yanjú ẹ̀ lábẹ́lẹ̀ tí wọ́n pè é tẹ́ni dáàdì mi wọ́n lẹ́yìn lẹ́ bá mi ṣe nǹkan báyìí. Ó dìgbà kan táwọn kan competition mọ́ yín. Ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ lórí agbágbé. Mo gbọ́ wọ́n ṣẹnu fóró sọ fún mi. Ṣé mọ̀ wípé èmi ni mo paná petition yẹn mọ́lẹ̀ wípé rárá kò jẹ́ rí bẹ́ẹ̀. Láyé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọmọbìnrin yóò tún nílùú ẹ̀wọ̀n. Ó rí ojú rẹ̀ ò ní rí bímọ láyé ire ni ọmọ rí. Ẹ wá wọlá ọjọ́, ẹ wọlá oṣù, ẹ wọlá ayé wákàtí, ẹ wọlá ayé ìṣẹ́jú tẹ́ ẹ̀ fi rí àwọn ọmọ yín sójú tẹ́ ẹ̀ fi gbúrò ẹnì kankan. Ẹ wọlá ọjọ́ tó kù yẹn tẹ́ ẹ̀ ń ké pe Elédùmarè wípé Elédùmarè dákun kó mi yọdún eléyìí. Ẹ wọlá wípé ẹ la fáríà ogun kọjá. Afárá ogun tẹ́ ẹ là kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ ló bá a lọ. Ó wá ní gbogbo tó bá wù kó ṣẹlẹ̀. Ẹ jẹ̀bi ni o, ẹ jàre ni o, ẹ fi yá mi, ẹ fi ẹyá mọ́jà, ẹ sì fi yá bàbá Bàjí Akíntóyè. Ẹ wá fi yá òógùn tẹ̀ ẹ̀ tì rí. Mo sì dúpẹ́ lọ́wọ́ prógrámù tẹ́ ẹ ṣe tí mo wọ ọbẹ̀ lọ́sàn-án yìí. Tẹ́ ní Mr. Wisdom mi ọjà. Inú mi dùn púpọ̀. Orí ẹ mọ́jà o, ẹ mọ́jà. Ẹ já fagọ̀ díẹ̀ sí tíntín. Orí kò sí láyé. Gbogbo oyè tí wọn bá ti bọ́ ọdún kìí ṣoyè eré. Gbogbo ibi tí nǹkan bá yọ̀ bá ti láǹfààní kó ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan rí. Gbogbo ibi tí ọba ti sí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí kìí ṣe nǹkan rí. Bẹ́ẹ̀ bá ní tí ọlọ́dẹ bá ń lọ ní igbó àwọn kan ní ẹja bàbá àwọn kan ní ẹja bàbá yìí àfi kí wọ́n ṣe sùúrù wọn fi rẹran pa. Orí àgbọn bí Ọlọ́run lọ́jọ́ tá à ń ké wípé òmìnira tó dé fún ìran Yorùbá láti bàtà tí wọ́n ń ké ṣé Nàìjíríà jàre ni àbáwọn tí wọ́n mú wa pé wọ́n Nàìjíríà òun ló dáa jù ta ló jàre. Èèyàn mélòó nínú àwọn tó sọ̀pọ̀ọ̀tì ààrẹ tí ń bẹ́ẹ̀ yìí ló lè láǹfààní kó kọ́mọ márùn-ún sọ́dọ̀ kó máa bọ́ wọn látàárọ̀ ṣúlẹ̀ pẹ̀lú ọmọ tó bí yóò láǹfààní yóò di gbèsè àbí bẹ́ẹ̀ kọ́ kí wá ní àsìkò tá a wà yìí ta ló kọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń láǹfààní tí wọ́n fẹ́ jáde lọ́gọ́sì fọ́ọ̀sì pé revolution. Àsìkò tá a wà yìí we need full focus and determination. Orí àsìkò tá a wà yìí ìjà kan ló kù láàrin ara wa. Ògúnnágbòǹgbò lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tí láǹfààní ti dákọ́ lẹ́nu ògbìn. Lady K mo fi Elédùmarè bẹ̀yín. Mo fi ọba àríká tó rí ọba mọ̀ká tó mọ̀ bẹ̀yín. Mo fi oníbùrùjí ayé oníbùrùjí ọ̀run mo fi bẹ̀yín. Mo fi bínibíní mo fi bèrèbèrè mo fi bẹ̀yín. Àkànbí mo fi búrẹ́kẹ́tẹ́ ọlá mo fi búrẹ́kẹ́tẹ́ ọlá mo fi bẹ̀yín. Mo fi àbùtán ọlá alágbẹ̀dẹ mi mo fi bẹ̀yín. Mo fi ìdùnnú àìpé Ajífọlákẹ́mi. Mo fi olóòtú ayé olóòtú ọ̀run mo fi bẹ̀yín. Mo fi àpèsè mo fi àjọbọ mo fi bẹ̀yín. Mo fi mọ̀rímọ̀rí ayé tí wọ́n torí ẹni tó ti burú mọ́ mo fi bẹ̀yín. Mo fi ọba tí dáni tí pani ọba tí yọ ní kò nínú ìṣòro tó yọ yín tó kó yín yọ tẹ́ fi dé láyọ̀ àtàlàáfíà mo fi bẹ̀yín. Mo fi ìyá àti bàbá mo fi bẹ̀yín. Mo fi wòlíì tẹ́ gbà fún mo fi bẹ̀yín. Mo wá fi nǹkan tẹ́ fẹ́ràn jù tẹ́ lè fi ṣeré òun làwọn ọmọ yín. Nítorí gbà tẹ́ fẹ́ travel. Wọ́n ní bóyá kẹ́ mú ọmọ yín tó kéré jù dání ẹni rárá o. Gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá ti lè kó àwọn ọmọ yín tẹ̀lé yín ibi tí mo bá lọ làwọn ọmọ mi ó tẹ̀lé mi. Gbégbé bá fà ìkara wọn àtẹ̀lé.
orí orúkọ tẹ́ ń protect lórí àwọn ọmọ yìí mo fi bẹ̀yìn ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó lòdò kó lọ pọn mi ọ̀rọ̀ mi wá lórí bàbá mi Èkìtì eégún láti kẹ́yìn ìgbàlẹ̀ wòlíì àgbà tí kẹ́yìn ìjọ àfáà ńlá tí kẹ́yìn mọ́sálásí bàbá Èkìtì orí ewúrẹ́ tó wọ̀sọ̀ aláwo ni o ọ̀rọ̀ yìí gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá jà pé dandan dára ìyàwó dára gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó dára gbọ́dọ̀ sọ̀rọ̀ orí ìyá yìí sì sọ fún mi lọ́sàn-án yìí wọ́n láwọn ti padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta làwọn máa ń ráǹfààní láti ṣe prógráàmù láàrin ọ̀sẹ̀ àti wípé ọ̀rọ̀ tí ìyá yìí sọ fún mi ó rí bákan wọ́n ní ohun tó dùn báwọn ni wípé ṣé bàbá yìí ò tiẹ̀ láǹfààní kó ní àwọn náà di apá Yorùbá nation kan mú àmọ́ pé restructuring ni wọ́n jà fún àwọn náà dó lábalábì kan ni kẹ́lẹ̀ mọ́ pé mi àti wọ́n sọ̀rọ̀ wọ́n ní èyí làwọn fi wò wípé ẹni tó lọ sí restructuring àti Yorùbá nation wọ́n ní restructuring náà tá a bá ní níjọ́ náà àwọn rò pé ká ní ìyá yìí ó da múmẹ́ǹtì ní òun náà bàbá yìí lọ da Yorùbá nation lẹ́yìn làwọn mọ̀ wò pé ṣé bàbá yìí ò ní tún kíní ìka làwọn fi wò pé ẹjẹ́ àdùn ẹ̀ wọ́n nígbà táwọn sì rí pé wàhálà yìí kó àwọn ti padà sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá Èkìtì ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ orí ẹ má bínú nítorí ẹlẹ́nu mọ̀rẹ́ ọba ẹ má bínú nítorí garawa wọ́n ti níyàn kí ìbínú epo yóò ní ìbínú ewé àtàrí ní ìbínú òwú èrò ní bínú àbẹ́rò nífẹ̀ẹ́ láyé ẹ má bínú nítorí ẹlẹ́nu mọ̀rẹ́ tọ́jọ́ dáwọ́ owó wa sáyé ẹ má bínú mo forí ayé mẹ́yìn àtètè níran àgbẹ̀nìkù fòòsà bàbá Èkìtì ẹ̀jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ mo bá wọn náà sọ̀rọ̀ níbi ọwọ́ aago 5 lọ lùságo 6 mo pè wọ́n láǹfààní kan sí bẹ̀ nígbà wọ́n sì yà wọ́n pè mí padà bàbá mi náà làwọn náà máa ń pè mí pé bàbá mi mo kí brọ́dà mi Ìfátáyọ̀ Mákẹ́mìn ọmọ bàbá wa Àràbà lójú Òṣogbo ọ̀gbẹ́yìn òkùnlé mọyé odò tó wù lójú ọ̀pẹ̀lẹ̀ eégún mọ́dùnmọ́ ọkọ̀ ṣíjú wọya àyùbí ọmọ arípa sìkú Ẹ̀gbá ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi bíbí la rí mo dọ́rùn sọ̀rọ̀ rẹ̀ orí ibi tá a ti lọ kí n tó mọ kí ọmọ bàbá wa ẹlẹ́bùn gbọ́n ni wípé mo láǹfààní mò ń fàkókò yìí mo fi ń bẹ bàbá Èkìtì orí ẹni mọ láǹfààní láti mọ bóbìnrin ṣàkó ọ̀rọ̀ sọ àníyàwó lé o bọ́ bá ṣe ìyàwó yín ló ṣe nǹkan fún yín nínú ilé sẹ́yìn náà láǹfààní ẹ̀kọ́rin Àyìnlá Ọmọwúrà sí pé ìyàwó sì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ wọ́n wí tó kí ẹ gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu ọkùnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ maturity rẹ̀ ò tí ì tó mo sì dúpẹ́ gbà tí wọ́n bá yín sọ̀rọ̀ ẹni gbogbo bí tí mo bá sọ sí náà ni orí aṣọ ọ̀pọ̀nlé yín aṣọ yìí ò ní fàyà orí ẹni àpọ́nlé ní ẹ̀ní dẹni ẹ̀tẹ́ ẹni yìí ní ẹ̀ní dẹni àbùkù mo sì láǹfààní mo pe olóyè ní ohun ọmọ kankan orí náà ti ń gbóná agbada ń gbóná tetítetí idán tí ń dúdán lọ ìran tí ń jùrán lọ etí tí ń gbóná etí àwọn èèyàn ń gbọ́ ohun tí òyàn gbọ́ ìyá kan pè mí ìyá mi ìyá ọmọ Ògbómọ̀ṣọ́ ní UK wọ́n wà ìyá ti lé ní 80-something years ìyá yìí sunkún lórí fóònù ni ó sunkún lórí fóònù ni tí ìyá yìí bá gbọ́ kankan lórí mídíà tó bá láǹfààní tó bá bà wọ́n lẹ́rù díẹ̀ wọ́n pè mí tó rágbàlagbà ni wọ́n ní wisdom
àkànbí mi ọmọ mi mo gbọ́rọ̀ báyìí sólóòótọ́ ni èyí tó bá jẹ́ òótọ́ mà ní bẹ́ẹ̀ lórí eléyìí rárá àfikún ni. Orí ìyá mi kan náà pè mí, ìyá mi fún mi láyọ̀ láti ìlú Canada. Ìyá mi kan náà pè mí, I think Olúwatóyìn, àwọn náà láti ìlú UK. Kọ́ọ̀lù pọ̀ tó yẹ pé brọ́dà mi kan náà pè mí láti Dubai, kọ́ọ̀lù ṣàpọ̀ tí wọ́n ní Mr. Wisdom ẹ gbọ́dọ̀ wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí. Mo sì ní ẹ má wọ̀rí, orí àtúnṣe ó bá gbogbo ẹ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀, mo fi òfin ràn kọjá, mo fi Odùduwà àtẹ̀wọ̀nràn, mo fi orírun babaláwa tí gbogbo wa láǹfààní tá a láǹjà fún, mo fi bẹ̀ wá. Mo fi Olúbíkin tó kọ́kọ́ jáwé, mo fi bẹ̀ wá. Mo láǹfààní, mo fọsán Ìbíkin, mo fi bẹ̀ wá. Mo fi àwọn àgbààgbà lóríta mẹ́ta bìbí akátá, mo fi bẹ̀ wá. Àwọn ni oṣù àjẹ́ àkémèrè, mo fi bẹ̀ wá. Ẹ má jẹ́ àbínú. Orí àìgbọ́ra ẹni yé ló láǹfààní lọ kọjá. Ọ̀rọ̀ yìí dàbí ìgbà tí èṣù bá kọjá ni. Fìlà dúdú ń bẹ lápá ọ̀tún, pupa ń bẹ lápá òsì. Ẹni tó rí dúdú ó dá lójú pé dúdú lòún rí. Ẹni tó rí pupa òun náà sọ pé pupa lòún rí. Ó rí ẹni tó rí dúdú ní láyé, má sọ fún mi. Ó wá rí ẹni tó rí pupa ní má dàbí lórí rú, ojú mi ò fọ́, mo mọ tí bẹ́ẹ̀. Ó rí àwọn méjèèjì ni wọ́n jàre. Ọ̀jọ̀gbọ́n tí wá tó wá wò lákọ̀ọ̀kan ló ní òótọ́ ni dúdú bẹ́ẹ̀ bí pupa gbé lápá àbí. Ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ yín. Mo sì fàkókò yìí bẹ̀ gbogbo àwa olólùfẹ́ olóyè Májàsọ́lá wípé gbogbo èyí tá a bá gbọ́ tó bá láǹfààní tó bá rí bákan lára wa, èèyàn ni wá, no one is perfect. Ẹ dákun, ẹ má bínú, ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn. Olóyè Májàsọ́lá ti láǹfààní, ó ti bá gbogbo wọn sọ̀rọ̀, ó ti pe bàbá Èkìtì, wọ́n ti pe Lady K. Kódà àwọn náà pè mí pé Ṣínà kí ni ká ṣe báyìí? Mo ní ẹ má wọ̀rí, àwọn àtúnṣe mọ ìwọ náà má dá sí wọ́n jà. Mo ní ìjàmbá o, wọ́n láwọn tiẹ̀ ti sọ fún wọn wípé Ṣínà ò ní jà. Mo ní ìjàbó o ó rí ìjàbó o, wọ́n láwọn ti sọ pé rárá Ṣínà ò lè dá sí ó rí. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo yín, mo bẹ̀ gbogbo olólùfẹ́ pátá, mo bẹ̀ yín gbogbo olólùfẹ́ olóyè Májàsọ́lá àti bàbá Bájí Akíntóyè àti olólùfẹ́ gbogbo Yorùbá nation, mo bẹ̀ yín pátá. Ó rí, we are not angels. We just make an vote to fight for our nation. Ori, the nation is bleeding already. Let's find a lasting solution. Let's come in one. Let's join hands together and build a nation that is unable to break. Ori, títí di àyà àṣálẹ̀ yìí, ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lọ́nà Benin sí Ọ̀rẹ́. Ìṣẹ̀lẹ̀ ńlá kan tún ṣẹlẹ̀ tí mo rí lọ́dọ̀ Sahara Report. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo yín pátá. Orí mo sì láǹfààní, mo tún fẹ́ fi eléyìí ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwa tá à ń gbóhùn sáfẹ́fẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Orí Ọlọ́run ní máa ń lẹ̀dá, Ọlọ́run ní sì máa ń gbẹ̀dàdà. Gbogbo àwọn àkọlé kan wà tó ṣe wípé ẹ má mọ̀ já gbà àwọn àkọlé kan àbáwọn ọ̀rọ̀ kan tó bá ti haranta. Ẹlòmíì ti ní BP lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ìgbòho escape death ẹ̀jẹ̀ ayọ́kù. Láwọn mi ò mọ bẹ́ẹ̀ mọ́kàn àwọn àkọlé yẹn, láwọn àkọlé tó haranta. Ó rí ọ̀pọ̀lọpọ̀ ní ohun tí ń sìn béèyàn bá ti kọjá 40, ó ní ohun tí ń sìn lóòkan àyà rẹ̀. Bá a ti kéré mọ̀ yìí, àwa náà ti ní nǹkan táwọn pé kí ló dé? Níjọ́ òní ẹsẹ̀ kankan dédé sán mi gbiri, ó rún mi lódidi ọjọ́ méjì, mo wò pé kí ló ṣẹlẹ̀? Mo wò pé ṣé ẹsẹ̀ sísán yìí láwa máa wò? Mo wá ṣèrántí wípé mo ti dá lẹ́sẹ̀ lérí tí wọ́n tó àbóhun ló ti rán mi ní èjìwò. Ó wá rí, ẹ má jà dẹ́rù bá àwọn àgbàlagbà.
nítorí arágbàlagbà tó ti lo over 40-30 years nílùú èbó tó fẹ́ wálé ṣùgbọ́n níbo ló fẹ́ dé sí ẹ̀rù bà á. Ẹ dákun mo fàkókò yìí bẹ gbogbo wa, ẹ má jà ájà, àrẹ́mọ́jà kan ò sí, ajàmọ́ parí ni ọ̀dà. Àwọn tọ́rọ̀ yìí gbé gbùgbùgbù, òun nìyá mi dára kó wé kókókó. ẹ̀lẹ́ o bí ayé ó ṣe máa sọ̀rọ̀ ní orí ìyá yìí. Mo sọ fún wọn, mo ní ẹ dàbí bọ́ọ̀bù mi, nítorí tẹ́ ẹ bá kojú síbì kan àfi tẹ́ ẹ bá bọ̀bù ẹ̀ nílẹ̀. Ó wá níbi tẹ́ ẹ kọjú sí yìí, ẹ má jà kọjú ogun síra wa, ẹ dákun torí Ọlọ́run. Ìyá yìí pọ́n mi lé gan, wọ́n sọ tinú wọn fún mi gan, wọ́n sọ gan. Èmi àti wọn ò láǹfààní ká pẹ́ lórí kọ́ọ̀lù tó bẹ̀ yẹn rí. Kọ́ọ̀lù wa tẹ́lẹ̀ bóyá 3 minutes 2 minutes 1 minute, ṣùgbọ́n èmi ọ̀rọ̀ wa fẹ́ tó 30 minutes. Ìyá yìí pọ́n mi lé gan, aṣọ yìí ò ní fàyà. Bẹ́ẹ̀ náà ni bàbá mi Èkìtì, ọ̀rọ̀ bàbá sọ́mọ àtijọ́ sọ, ẹ̀yin náà ẹ má bínú. Lady K, èmi máa ń pè ní Mọ́remí nítorí ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ Mọ́remí. Mọ́remí Àjàsorò, obìnrin ni, ọmọ Ọ̀fà ni, àmọ́ lọ́kọ sífẹ̀. Láyé yìí àwọn ìran Ìgbò wọ́n mọ́ wá ń kó wọn lẹ́rú nífẹ̀ẹ́. Bí wọ́n bá wá kó wọn lẹ́rú, wọn mọ̀ bóyá ìwọ̀n ló wá ń kó wọn lẹ́rú ni àbí nǹkan kò yáwó èèyàn, nítorí kí wọ́n tó dé wọ́n ti láǹfààní láti mú ìtúlẹ̀ ẹ̀kan àtewé ẹ̀kan wọ́n dàbora. Tí wọ́n bá ti wá dàbora wọ́n wá jọ ìwọ̀n àtọ̀rọ̀. Gbogbo àwọn tó bá fẹ́ pàdé wọn nípa àwọn fẹ́ bá wọn jà, ìwọ̀n ni wọ́n pè wọ́n máa sá lọ. Wọ́n wá ń káwọn ìran Ìgbò lẹ́rú, wọ́n wá ń kọ́ àwọn ọmọ Ifẹ̀ lẹ́rú lọ́dún náà lọ́hùn. Orí Ọ̀rànyàn ló sì fẹ́. Mo fi máa ń pe Lady K ní Mọ́remí nítorí òun náà fara rẹ̀ kalẹ̀ wípé let me face it. Orí Ọ̀rànyàn tó fẹ́ yìí, ó wá sọ fọ́kọ rẹ̀ wípé òun lọ sọ́jà lọ́jọ́ tí wọ́n bá wá kó wa, nítorí ọjà ọjọ́ 5 ó ṣeéṣe kí wọ́n wá. Nígbà tí wọ́n wá, òun náà múra bí ẹrú, ó lọ sínú ọjà, wọn kò mẹ́rú, wọn kò lọ. Àmọ́ bí tí wọ́n ti ń gbé wọn lọ lórí omi, Mọ́remí obìnrin wọn lọ́gbọ́n ṣùgbọ́n wọ́n lété. Bẹ́ẹ̀ bá fowó di ọkùnrin tí ó bá mu, tẹ́ fún jẹgbẹ́ tí ó bá mu, adùn wọn dẹ̀ẹ̀kẹ́. Ó lójú ọkùnrin tó lè kẹsẹ̀ járí, bóbìnrin bá bọ́ra lẹ̀ òòrùn. Àánú Ọlọ́run ni fọ́kùnrin tó bá gbójú kò bẹ̀. Orí obìnrin yìí ṣe bákan ni olórí àwọn Ìgbò yìí. Ló wò pé ọmọ lọ dáa tó báyìí, ọmọ pé àwọn ọlá ọba wà lára rẹ̀, ó sì mọ̀ pọ́nà yìí ò ní fẹ́ obìnrin tí ọ̀rẹ́ wà. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ ọba Ìgbò yìí fi ṣèyàwó. Orí, never you speak when you are about to have sex with a lady. That is what we call secret weapon. Gbogbo ọkùnrin ẹ̀kọ́ lélẹ́yìí, gbogbo ìgbà tó bá fẹ́ bọ́bìnrin ṣàṣepọ̀ àbò fẹ́ báyàwó rẹ̀ ṣàṣepọ̀, tó bá ti bẹ́ẹ̀ ní sùúrù ọ̀rọ̀ tá a jọ sọ́ńkọ́ dìde, má jò bí ọ́ léèrè ọ̀rọ̀ lásìkò yìí. Bọ́ bá bí ọ́ léèrè ọ̀rọ̀ lásìkò yìí, làákàyè rẹ̀ ò sí bímọ, ti ń bẹ lábẹ́ òkun, ti ń bẹ lábẹ́ ìdí rẹ̀ wọkọ̀ ìyàwó. You won't be able to control yourself. That is when your mouth works faster than your brain. Àwọn èèyàn mi ọmọ wò pé jọ Mr. Wisdom ti wá sórí ètò, ẹ má bínú àti ẹ má wáyè lálá alẹ́ báyìí ní ìsìn kí n má gbà wá lákòókò. Ó láǹfààní, ó gbórí ọkọ rẹ̀ sẹ́sẹ̀, ó fọwọ́ rá létí. Ẹ̀yìn ìgbà tí ó dé, obìnrin yìí sacrifice ara rẹ̀ láti jẹ́ kí ọba àwọn Ìgbò yìí lè bóun sùn. Ó wá ní
kábíyèsí ẹ̀rù yẹn a sì máa bà mí tẹ́mi náà bá bímọ báyìí kí n má lọ bí ọmọ tí ó dàbí ohun àbí tí ó dàbí alágbára bíi tiyín wọ́n á ní ohun kẹta ni wọ́n mi èé ṣe wìn ẹ̀ ń ṣe wìn bó o èwo ni yẹtuyẹtu tí ń bẹ lára yín yìí ó ní kókó ní àwọn ní àfi dẹ́rù àwọn aráàlú yín lọ́hùn ní ṣé lóòótọ́ irọ́ ni ohun tó ṣe pé bí mo bá finá sí nísìnyí yóò sùn kẹ̀ irọ́ ni ẹ̀jẹ̀ àjòwò wọ́n jó àkọ́kọ́ oníbóyélé yìí kò ságbára ń bẹ̀ nínú gbogbo èyí tí wọ́n ti mú jọ ó ti ná bọ̀ iná jó gbogbo rẹ̀ ó ní ọ̀dà báyìí ó sì láǹfààní ó ṣọkọ fáìmọye ó ṣèyàwó fáìmọye ọdún gẹ́gẹ́ bí obìnrin Lady K yìí náà ṣe fara rẹ̀ kalẹ̀ òun ló já mọ̀ wípé agbada ti ń gbóná tetítetí lọ́jọ́ kìíní àná July 1st òun ló ṣe fídíò yìí ló jẹ́ kí wọ́n mọ́ láǹfààní pé àwọn ó pa gbogbo àwọn táwọn kó bẹ́ẹ̀ ó rí bí ò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n kó wọ́n kàn pa wọ́n jọ̀dún àná wọ́n sọ pé unknown gunmen came to bombard Sunday Igboho's house. àmọ́ fídíò tó ti láǹfààní tó ti ṣe ó ti jẹ́ káyọ̀ mọ̀ wípé there is fire on the mountain. orí kí wọ́n bà wá lákòókò. ó dọjọ́ tí wọ́n tún lọ Mọ́remí ó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó ti lọ fẹ̀ lọ sọ fún wọn pé bọ́mbà ti dé gbogbo yẹn láǹfààní ẹ̀ múná sókè ẹ máa tì bọ́nú aṣọ wọn wọ̀nyí ṣe wí. orí bárábìnrin Mọ́remí ṣe làkú kọjá láti lọ gbà àwọn ọ̀ràn rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni Lady K náà láǹfààní ló lẹ́nu kọjá. orí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Lady K mo forí àwọn ọmọ yín bẹ̀ yín bàbá Èkìtì mo forí àwọn ọmọ yín bẹ̀ yín ìyá wa dára mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín àti ọkọ yín àti gbogbo tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí mo fi bẹ̀ yín mo fi Májàsọ́lá mo fi bàbá Abájá Akíntóyè mo fi bẹ̀ yín orí gbogbo yín pátá ni mo kí wọn ò lólódì níbi kankan Àkànbí mo fẹ́ máa fi èyí ṣe lọ a ò nílò ọ̀nà ẹja tó lọ tí ò ní sàlẹ̀ omi a nílò ọ̀nà kọ̀ọ̀kan tó lọ tí ò ní sàlẹ̀ odò ayúlọ ayúbọ̀ báyìí ń lọ wọ́n yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀dá Àkànbí náà ni Mr. Wilson ní gbogbo lẹ̀kílẹ̀ ọmọ wọn níbo ògbómọ rẹ nílé ọmọ alágbàdo òde nílé ọmọ atapẹtẹ wọnú ọmọ ọmọ gègèlè wúdú sẹyà ìsẹyìn ọ̀rẹ́ náà bàbá níbàrà àdí àṣetán omi kò sí ní kan sí mi lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòwò ọ̀kan ṣe mí dábọ̀dábọ̀ ọ̀kan ní mọ́ ọ̀rọ̀ ọ̀kan ìyókù nígbà tó mọ ògbómọ rẹ kí ló dé ògbómọ rẹ sí ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín